ṣàbẹ̀wò sí mọ̀lẹ́bí àwọn aṣọ́gbó tí àwọn agbébọn ṣekú pa nílùú Ọlọ́ka l'Ógbómọ̀ṣọ́ kéde ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ olùfarakásá àti mílíọ̀nù 5 náírà 5 million naira fún mọ̀lẹ́bí náà. Yẹra fún ìjà gbígbójú agan pẹ̀lú ìjọba Ọ̀yọ́. Ọba Ògùn ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀ fún Aláàfin. Ìmáàmù àgbà Abdullahi tó dáàbò bo àwọn Kìrìsìtẹ́nì lásìkò ìkọlù ìṣekúpani ọdún 2018 tó wáyé ní Plateau dágbére fáyé lẹ́ni ọdún 92 92 years. Àwọn ọmọ Nàìjíríà ké gbàjarè síta lẹ́yìn tí wọ́n tàn wọ́n jẹ wọnú ìjà ogun Russia àti Ukraine. Ariwo ta awuyewuye bẹ́ sílẹ̀ fún bí ọmọ Àtíkù Abubakar ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC kéde àtìlẹ́yìn rẹ̀ fún Tinubu. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Gómìnà ṣàbẹ̀wò sí mọ̀lẹ́bí àwọn aṣọ́gbó tí àwọn agbébọn ṣekú pa nílùú Ọlọ́ka l'Ógbómọ̀ṣọ́ kéde ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ olùfarakásá àti mílíọ̀nù 5 náírà 5 million naira fún mọ̀lẹ́bí náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó 5 tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú igbó ọba Ọ̀yọ́ àtijọ́. A ó rántí pé gómìnà ló ṣe ìlérí láti ṣe àbẹ̀wò sí igbó ìjọba tí ìpànìyàn náà ti ṣẹlẹ̀ àti agbègbè rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday. Ọ̀rọ̀ yìí ló jẹyọ níbi ayẹyẹ ìrántí àwọn ológun Nàìjíríà tó wáyé ní pápá ìṣeré Adámàsìngbà nílùú Ìbàdàn lọ́jọ́bọ̀ Thursday. Gómìnà Mákindé ló kéde owó gbà-má-bínú mílíọ̀nù 5 náírà 5 million naira fún mọ̀lẹ́bí àwọn aṣọ́gbó tí àwọn agbébọn ṣekú pa nínú igbó ọba Ọ̀yọ́. Ó sọ èyí di mímọ̀ lásìkò àbẹ̀wò rẹ̀ síbi tí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ti wáyé nílùú Ọlọ́ka níjọba ìbílẹ̀ Oríire nípìnlẹ̀ náà. Mákindé nínú àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ olùbádámọ̀ràn pàtàkì rẹ̀ fétò ìròyìn Sulaiman Ọlánrewájú nílùú Ìbàdàn lọ́jọ́ Ẹtì Friday tún ṣe bẹ́ẹ̀ buwọ́lu ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ dé ilé-ìwé gíga fún àwọn ọmọ aṣọ́gbó tó dolóògbé. Gómìnà tún ṣèlérí láti ṣàtúnṣe àwọn ọ̀nà tó so agbègbè ìlú Ọlọ́ka pọ̀ mọ́ Ìkòyí ilé fún àǹfààní láti wọ gbèríko náà àti fún àkànṣe iṣẹ́ okòòwò àgbẹ̀ lójúnà láti mú lílọ bíbọ̀ rọrùn. Ó tún jẹ́jẹ́ láti mú èso ìbánisọ̀rọ̀ sunwọ̀n sí àti pípèsè omi ẹ̀rọ àti iná ojú pópó tó ń lo oòrùn fún ìlú. Ó fi kún pé ìpínlẹ̀ náà yóò ṣàgbékalẹ̀ àjùmọ̀ṣe àpapọ̀ iṣẹ́ ètò ààbò láti rí dájú pé ààbò àwọn olùgbé ìlú dájú. Mákindé ẹni tó ń bá àwọn aráàlú àti àwọn mọ̀lẹ́bí olùfarakásá kẹ́dùn mú dá àwọn olùgbé ìlú lójú pé ìṣèjọba rẹ̀ yóò fi kún ìgbìyànjú rẹ̀ láti mú ètò ààbò àti ìgbáyégbádùn sunwọ̀n sí ní agbègbè náà. Gómìnà tún ṣàfihàn èròǹgbà rẹ̀ láti kọ̀wé sí àwọn aláṣẹ iléeṣẹ́ ológun l'Àbújá béèrè fún ìdásílẹ̀ ibùdó iléeṣẹ́ ológun ní Ọlọ́ka láti mú ètò ààbò sunwọ̀n sí. Ẹ̀wẹ̀ ó ní pé ètò ààbò jẹ́ àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ gbogbo èèyàn kì í ṣe ojúṣe ìjọba nìkan. Ó rọ àwọn olùgbé ìlú láti máa pèsè ìtanilólobó tó yẹ lásìkò fáwọn àjọ elétò ààbò nígbàkúgbà tí wọ́n bá kẹ́fín ohun tó bá mú ìfura dání nínú ìlú wọn. Mákindé gbóṣùbà káre fún àwọn apàṣẹ àwọn ọ̀gágun iléeṣẹ́ ológun fún àtìlẹ́yìn ìfaraẹnijìn wọn sí dídáàbòbò àwọn ẹ̀mí àti dúkìá aráàlú jákèjádò ìpínlẹ̀. Gómìnà tún sọ wípé ìdí tóun fi lọ ìlú Ọlọ́ka ti ká lára òun ni láti fojú gan ní agbègbè náà àti ìṣòro ìpèníjà tí àwọn àjọ elétò ààbò lè máa dojúkọ. Ó ní ọ̀kan nínú ìṣòro ìpèníjà náà ni ètò ìbánisọ̀rọ̀. Ó ní òun fẹ́ mú dá àwọn aráàlú lójú pé àwọn máa san owó fún àwọn iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ láti wá rí àwọn òpó ìbánisọ̀rọ̀ sí agbègbè náà. Ó ní fún àwọn agbébọn àti àwọn tó ń da omi àlàáfíà ìlú rú, ó ní àwọn yóò rí dájú pé wọ́n ní ìmọ̀lára wíwà níkàlẹ̀ ètò ààbò tí àwọn ti ró lágbára láti àkókò yìí lọ. Ṣáájú ní olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ààbò kọmíṣánná ọlọ́pàá fẹ̀yìntì CP Fatai Owóṣeni jẹ́ kó di mímọ̀ pé àwọn ògbóǹtarìgì afurasí 3 tó lọ́wọ́ nínú ìṣekúpa àwọn aṣọ́gbó 5 ti jẹ́ fífi gbòòrò òfin gbé tí ìwádìí sì ń tẹ̀síwájú. Lára àwọn tó kọ̀wọ́rìn
pẹ̀lú gómìnà ní olórí òṣìṣẹ́ nípìnlẹ̀ Ọ̀yọ́ Ṣẹ́gun Ògúnwùyí, kọmíṣánná fún ọ̀rọ̀ iṣẹ́ ìlú àti ìrìnkèrindò Mojeed Mọ́gbọ́njúbọ́lá, abẹ́sìnkáwọ́ aláṣẹ àgbà sí gómìnà lórí iṣẹ́ gbogbogbò Báyọ̀ Lawal, olùdarí àgbà àjọ ìdàgbàsókè fún ohun àlùmọ́ọ́nì nípìnlẹ̀ Ọ̀yọ́ Abíọ́dún Òní, àwọn ọ̀gá ológun àti àwọn àgbà òṣìṣẹ́ ìjọba. Àwọn tó tún wà níkàlẹ̀ ní Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Afọlábí Ọláoyè, Òǹpẹ̀tù ti Ìjẹ̀rù Ọba Sunday Oyèdìran àti àwọn orí adé ọ̀run ìlẹ̀kẹ̀ míì, àwọn adarí ẹ̀sìn àti àwọn aládarí ìlú. Tí a ò bá gbàgbé, alẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn làwọn agbébọn yàbò ọ́fíìsì àwọn aṣọ́gbó ọ̀hún tó wà ní agbègbè Ọlọ́ka ní ìjọba ìbílẹ̀ Oríire, tí wọ́n sì pa ẹ̀ṣọ́ aṣọ́gbó 5 níbẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, Mákindé ṣàlàyé pé àsìkò yìí kì í ṣe àsìkò láti máa ti ẹ̀bi sí ara ẹni. Ó ṣàlàyé pé ìjọba ìpínlẹ̀ ti gbé ìgbésẹ̀ tó yanrantí lórí ètò ààbò tó múnádóko láti rí wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ wà lálàáfíà. Yẹra fún ìjà gbígbójú agan pẹ̀lú ìjọba Ọ̀yọ́, Ọba Ògùn ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀ fún Aláàfin. Èṣèlú ti Ìṣèlú níjọba ìbílẹ̀ Yewa nípínlẹ̀ Ògùn, Ọba Akíntúndé Akínyẹmí ti rọ Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wádé kìíní láti yẹra fún ìjà tako àṣẹ ìtọ́ni ìjọba tàbí mímọ bá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mú nǹkan lẹ̀ nípasẹ̀ àwọn àtẹ̀jáde ọ̀rọ̀ gbogbogbò lórí àwọn ìkànnì ìròyìn. Akínyẹmí ṣèkìlọ̀ pé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ lè ṣokùnfà àbájáde. Ó sì sọ pé ó wà lábẹ́ agbára àwọn ìjọba ìpínlẹ̀ láti fi tàbí yọ ọba orí adé ọ̀run ìlẹ̀kẹ̀ èyíkéyìí tí wọ́n bá jẹ̀bi àìgbọràn tàbí ṣe àìgbọràn sí àwọn òfin tó wà tẹ́lẹ̀. Ọba aládé náà sọ wípé ìpinnu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé fún ṣíṣe àgbékalẹ̀ pínpín oyè alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba jẹ kò jẹ́ tuntun. Ó tẹnumọ́ pé irúfẹ́ ètò bẹ́ẹ̀ ló ń jẹ́ ṣíṣe ní ọ̀pọ̀ àwọn ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè. Nínú lẹ́tà kan tó jẹ́ gbígbé jáde síta fáwọn akọ̀ròyìn lọ́jọ́ Ẹtì Friday, Akínyẹmí sọ wípé kò tọ́ fún Ọ̀wádé láti máa tako ìpinnu ìjọba lójú òpó ayélujára àti nínú àwọn ìwé ìròyìn lẹ́yìn wákàtí ìfilọ́lẹ̀ pínpín ipò alága ìgbìmọ̀ náà jẹ, tó sì sọ pé ìjọba ò kàn sí òun ṣáájú kó tó gbé ìgbésẹ̀ náà. Ó ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ pé Ọọ̀ni Ilé Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí olórí gbogbogbò ẹ̀yà Yorùbá, orí ìtẹ́ ọ̀wọ̀ wọn sì gbọ́dọ̀ jẹ́ dídáàbòbò. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà ti kúrò nígbà tí àwọn àkókò níbi tí àwọn orí adé ọ̀run ìlẹ̀kẹ̀ ti máa ń darí gẹ́gẹ́ bí olórí ìjọba. Ó ní gẹ́gẹ́ bí orí adé ọ̀run ìlẹ̀kẹ̀ tóun ti ní ìrírí 20 ọdún lórí ìtẹ́, òun Èṣèlú ti Ìṣèlú wo sàkún ìwà Aláàfin gẹ́gẹ́ bí ìgbójú agan sí ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní àmọ̀ràn òun fún Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé kìíní ni pé kó yọwọ́ yọsẹ̀ kúrò nínú ìtẹ̀síwájú sísọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà nínú àwọn ìròyìn kí ó má bàa rí ìbínú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní okun kì í hó ruru káwàá ruru. Ó tẹ̀síwájú nínú ìkìlọ̀ rẹ̀ pé àwọn tó ń gba Aláàfin Ọ̀yọ́ lámọ̀ràn láti gbójú agan sí gómìnà kó gbèrò ohun rere fọba náà, kò sí ìfẹ́ ọba náà lọ́kàn wọn. Akínyẹmí sọ wípé gẹ́gẹ́ bí ẹni tó darí dé láti ilẹ̀ Canada fún orí ìtẹ́ ọba, ó ní òun fẹ́ kó ṣàṣeyọrí kó sì gbádùn orí ìtẹ́ náà lálàáfíà. Ó ní nítorí náà Aláàfin Ọ̀yọ́ gbọ́dọ̀ yẹra rẹ̀ kúrò lọ́wọ́ àwọn olùbádámọ̀ràn burúkú. Tí a ò bá gbàgbé, a ó rántí pé láìpẹ́ yìí ní ìròyìn kan jáde pé Mákindé lọ́jọ́bọ̀ Thursday ṣe ìfilọ́lẹ̀ pínpín ipò alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba jẹ nípínlẹ̀, tó sì yan Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà gẹ́gẹ́ bí alága tuntun ìgbìmọ̀ náà fún sáà ọdún 2. Mákindé sọ wípé òun ti kàn sí Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣáájú ìfilọ́lẹ̀ náà. Ó fi kún pé àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta náà sì ló fọwọ́ sí ìyànsípò Ọba Ládọjà gẹ́gẹ́ bí alága tuntun fún ìgbìmọ̀ náà. Aláàfin, ẹni tí kò sí níkàlẹ̀ níbi ètò ayẹyẹ ìfilọ́lẹ̀ náà, ló padà gbé àtẹ̀jáde kan jáde síta tó sì tako pé gómìnà kò kàn sí òun lórí ìpinnu ìgbésẹ̀ pínpín ipò alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba jẹ láàrin àwọn orí adé ọ̀run ìlẹ̀kẹ̀ náà. Ìmáàmù àgbà Abdullahi tó dáàbò bo àwọn Kìrìsìtẹ́nì lásìkò ìkọlù ìṣekúpani ọdún 2018 tó wáyé ní Plateau dágbére fáyé lẹ́ni ọdún 92 years. Abdullahi Abubakar
adarí ẹ̀sìn mùsùlùmí tí ó gbajúmọ̀ fún dídáàbòbò àwọn kìrìsìtẹ́nì lásìkò ìkọlù burúkú ọdún 2018 tó wáyé nípínlẹ̀ Plateau ti jáde láyé lẹ́ni ọdún 92 92 years. Abubakar, ìmáàmù àgbà ní abúlé Nga níjọba ìbílẹ̀ Barkin-Ladi, ló jẹ́ gbígbóríyìn fún lórílẹ̀‐èdè àti lágbàáyé lẹ́yìn tó ṣí mọ́sálásí àti ilé rẹ̀ fún ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tó sàsálà fún ẹ̀mí ara wọn lọ́wọ́ àwọn adìyàmọ́ra àgbébọn. Ó dáàbò bo ó kéré tán 262 àwọn kìrìsìtẹ́nì tí ìmáàmù àgbà náà dáàbò bò tó sì kọ̀ láti fà wọ́n lé ọwọ́ àwọn aṣekúpani tó ń wá ìpalára wọn. Ìṣẹ̀lẹ̀ ìkọlù ọ̀hún ló wáyé lọ́jọ́ 23 oṣù kẹfà ọdún 2018 nígbà tí àwọn afurasí agbébọn ṣèkọlù sáwọn ìlú jákèjádò ìjọba ìbílẹ̀ Barkin-Ladi tí wọ́n sì ṣekú pa ogunlọ́gọ̀ àwọn olùgbé ìlú. Bí àwọn olùgbé ìlú tó ń kojú ìpayà ìbẹ̀rùbojo ṣe sá àsálà fún ẹ̀mí ara wọn, níṣe ni Abubakar pèsè ààbò fáwọn tó wá ààbò lọ́dọ̀ rẹ̀ tó sì pa wọ́n mọ́ dáàbò bò wọ́n títí di ìgbà tí gbogbo ẹ̀ fi rọlẹ̀. Ìgbésẹ̀ ìgboyà rẹ̀ ló sọ di ìlú mọ̀ọ́ká lórílẹ̀‐èdè àti ní gbogbo àgbáyé. Ìjọba àpapọ̀ sì fi oyè Member of the Order of the Niger MON dá lọ́lá. Ó sì tún gba ìbáwọ̀ ìgbóríyìn látọ̀dọ̀ ààrẹ Muhammadu Buhari ní dídúpẹ́ mọ́rírì ìjẹ́ akíkanjú rẹ̀. Lọ́dún 2019 orílẹ̀-èdè Amẹ́ríkà fi àmì ẹ̀yẹ òmìnira ẹ̀sìn àgbáyé International Religious Freedom dá lọ́lá pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ ilẹ̀ Amẹ́ríkà tó tọ́ka sí ìgboyà rẹ̀ nípa fífi ẹ̀mí rẹ̀ wéwu lójúnà láti dáàbò bo àwọn ẹlòmíràn. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lẹ́yìn ìkọlù náà, Abubakar sọ wípé òun gbé ìgbésẹ̀ náà láti inú ìkáàánú àti ìbọ̀wọ̀ fún ọmọnìyàn. Ó tẹnumọ́ pé dídáàbò bo ẹ̀mí jẹ́ ìlànà tí òun gbé kalẹ̀ tí òun sì dìmú láìka ẹ̀sìn kan sí. Ikú rẹ̀ jẹ́ àmì ikú ọkùnrin kan tí gbogbo ènìyàn kà sí àmì ìṣọ̀kan àwọn ẹ̀sìn ní àgbáyé tí ìwà ipá àwùjọ sábà máa ń yọ lẹ́nu. Nígbà tí ó ń kọyà sí ìròyìn náà, gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang ṣàpèjúwe àlùfáà olóògbé náà gẹ́gẹ́ bí àmì àlàáfíà, ìṣọ̀kan àti ìdarí àìnímọ̀tara ẹni nìkan. Nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn rẹ̀, gómìnà náà sọ wípé ìfaradà Abubakar sí ìṣọ̀kan àwọn ẹ̀sìn àti ààbò àwọn èèyàn ìlú náà mú kí ó jẹ́ ìlú mọ̀ọ́ká tí gbogbo èèyàn dámọ̀ lórílẹ̀‐èdè àti lágbàáyé. Ikú rẹ̀ jẹ́ àdánù ńlá sí ìdílé rẹ̀, àwùjọ àti ìpínlẹ̀ náà. Ìdarí rẹ̀ ran àlàáfíà jákèjádò ìpínlẹ̀ Plateau lọ́wọ́. Mutfwang fi kún pé ikú àlùfáà ẹlẹ́sìn mùsùlùmí náà fi ọ̀fọ̀ ńlá sílẹ̀ níjọba ìbílẹ̀ Barkin-Ladi. Ó pàrọwà fún àwọn olùgbé ìlú láti gbé àwọn ìlànà ìkáàánú àti ìṣọ̀kan tí ó ṣojú fún ro. Àwọn ọmọ Nàìjíríà ké gbàjarè síta lẹ́yìn tí wọ́n tàn wọ́n jẹ wọnú ìjà ogun Russia àti Ukraine. Mẹkáníìkì atọ́kọ̀ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Bánkọ́lé Manchi, ẹni ọdún 36 years, sọ wípé òun kúrò lẹ́kọ̀ọ́ ní ìrètí rírí iṣẹ́ lókè òkun tí yóò máa fún òun bíi $500,000 náírà 500,000 naira lóṣooṣù. Ṣùgbọ́n nígbà tóun gúnlẹ̀ sí orílẹ̀-èdè Russia, níṣe ni wọ́n fa òun lé ọwọ́ arákùnrin kan tí òun kò dámọ̀ tí wọ́n sì mú òun wọ ìpàgọ́ ológun kan dípò ibiṣẹ́. Ó ṣalábàápàdé àwọn èèyàn láti orílẹ̀-èdè Nàìjíríà, France, Brazil àti Ghana tí wọ́n kó sínú ikọ̀ ológun náà tí ọ̀pọ̀ sì ń jìjàgùdù pẹ̀lú ìṣòro èdè sísọ tí wọ́n sì gbára lé lílo áàpù fún ògbúfọ̀ ìtumọ̀ èdè. Ó ní níṣe ni wọ́n ń dá àwọn lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń jagun, bí wọ́n ṣe ń lo ohun ìjagun lóríṣìíríṣìí. Ó ní bí àwọn èèyàn tí wọ́n gbà sínú ikọ̀ ológun náà tí wọ́n ṣe tún farapa dojúkọ ìrora lákòókò ìdánilẹ́kọ̀ọ́ náà tó, níṣe ni wọ́n tún mú wọn ní tipátipá láti tẹ̀síwájú. Manchi sọ wípé wọ́n padà kó àwọn lọ sí ojú ogun ìjà Ukraine níbi tí ìró ìbọn ti ń ró lákọ̀lákọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n yìnbọn mọ́ lẹ́sẹ̀ tó sì yè ọjọ́ náà pẹ̀lú oúnjẹ kékeré àti omi ṣáájú kó tó gba ìtọ́jú ìlera. Ó ṣàpèjúwe ìgbàwọlé àwọn adúláwọ̀ sínú ológun gẹ́gẹ́ bí jagunjagun tí wọ́n á lò lẹ́ẹ̀kan tí wọ́n á sọnù lójú ogun tí kò ti inú ọkàn wọn wá láti darapọ̀. Bákan náà làwọn kan náà jáde láti ilẹ̀ Uganda àti Kenya. Ọkùnrin kan ní Uganda sọ wípé wọ́n ṣèlérí iṣẹ́ fún òun àti àwọn mìíràn ní àwọn ilé ìtajà ńláńlá, pápákọ̀ òfurufú àti àwọn iléeṣẹ́ ààbò. Ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ wọ́n fi wọ́n sí abẹ́ ààbò ológun ní àwọn ibi ààbò lábẹ́ ilẹ̀ pẹ̀lú ipò àìní
ìgbé ayé tó dára. Lẹ́yìn ọ̀rẹ̀yìn ó sàsálà ó sì fi ara rẹ̀ fún àwọn ọmọ ogun Ukraine, àwọn tó fìdí ẹni tó jẹ́ múlẹ̀. Olùṣèwádìí Ṣọlá Ààrẹ sọ wípé ẹgbẹ́ ìgbìmọ̀ ìgbanisíṣẹ́ kan ń fojú sun àwọn ọ̀dọ́ ará adúláwọ̀ Áfíríkà. Àwọn iléeṣẹ́ bíi ST3 Meta LLC ròyìn pé wọ́n ti kọ lẹ́tà iṣẹ́ fún ìgbà díẹ̀ láti ran àwọn ọmọ ogun lọ́wọ́ láti gba físà láti kó wọn ní tipátipá wọnú iṣẹ́ ológun. Àwọn ọmọ ogun kan tí wọ́n gbà wọlé dàwátì nígbà tí àwọn mìíràn tilẹ̀ ti kojú ikú lójú ìjà. Àwọn ọ̀nà ìrìn àjò náà ní Juba, Nairobi àti Turkey, èyí tí ó mú kí àwọn ìgbésẹ̀ ọ̀nà náà ṣòro láti tọpasẹ̀. Àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn pè fún ìwádìí ìfimúfínlẹ̀ kànmọ́nkóbó látọ̀dọ̀ àwọn ìjọba adúláwọ̀ Áfíríkà, àjọ ìṣọ̀kan àgbáyé UN àti àwọn àjọ àgbáyé. Orílẹ̀-èdè Russia àti iléeṣẹ́ tọ́rọ̀ kàn tó ní ipa nínú rẹ̀ kò tí ì fọ èsì kankan lórí ọ̀rọ̀ náà. Ariwo ta awuyewuye bẹ́ sílẹ̀ fún bí ọmọ Àtíkù Abubakar ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ó kéde àtìlẹ́yìn rẹ̀ fún Tinubu. Ọmọ bíbí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí fún orílẹ̀-èdè Nàìjíríà Àtíkù Abubakar, Abba Àtíkù Abubakar ti fi ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP sílẹ̀ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Abba Àtíkù Abubakar, ọmọ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí, òun ló tún ṣèlérí láti ṣe àtìlẹ́yìn fún ìtúnyànsípò ààrẹ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu níbi ètò ìdìbò gbogbo ọdún 2027. Ní ọjọ́bọ̀ Thursday, ọjọ́ 15 oṣù kínní ọdún yìí ní igbákejì ààrẹ ilé asòfin àgbà Barau Jibrin àti igbákejì alága ẹgbẹ́ òṣèlú APC lẹ́kùn ìlà oòrùn àríwá Malam Mustapha Saliu gba Abba Àtíkù Abubakar sínú ẹgbẹ́ òṣèlú APC ní ìlú Àbújá. Nígbà tó ń kéde ìpinnu rẹ̀ láti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ àti dídarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, Abba Àtíkù Abubakar ní ìgbésẹ̀ náà jẹ́ ìpinnu òun tó sì ní àmì fún òun. Bákan náà ló kéde yíyí orúkọ ìgbìmọ̀ tó ń bá a ṣiṣẹ́ tó dá sílẹ̀ lọ́dún 2022 padà láti Atiku Aske Organization sí Aske Bola Tinubu Organization. Ó wá darí àwọn ọmọ ìgbìmọ̀ náà àtàwọn tó ń ṣe àkóso rẹ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lẹ́yọ̀-ò-sọ́kà kí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún Tinubu. Ó sọ pé ìgbésẹ̀ ọ̀hún wáyé látàrí ipa rere tí sẹ́nitọ́ Barau Jibrin fi lélẹ̀ àtàwọn iṣẹ́ ribiribi tí ààrẹ Tinubu ń gbé ṣe ní Nàìjíríà. Ó ṣàlàyé pé òun máa ṣe takuntakun pẹ̀lú Barau Jibrin láti rí i dájú pé ààrẹ Tinubu rí sáà kejì lásìkò ìbò. Ìgbésẹ̀ Abba Àtíkù Abubakar yìí ló ti wá fa awuyewuye fún bí àwọn èèyàn ṣe ń wòye pé kí ló dé tó fi gbé ìgbésẹ̀ àti tako bàbá rẹ̀ níbi ètò ìdìbò ọdún 2027. Bó tilẹ̀ jẹ́ pé Àtíkù Abubakar tó jẹ́ bàbá Abba Àtíkù Abubakar kò tí ì kéde ìpinnu rẹ̀ láti dupò ààrẹ Nàìjíríà níbi ètò ìdìbò ọdún 2027. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ìgbà ló ti du ipò náà sẹ́yìn tó sì máa ń fi èròǹgbà rẹ̀ hàn pé òun fẹ́ ṣe ààrẹ Nàìjíríà. Ó jẹ́ ọ̀kan lára àwọn èèyàn tó máa ń ṣe àtakò ìjọba tó bá wà lóde tó sì máa ń fẹ̀sùn kàn pé ìṣèjọba ààrẹ Tinubu mú ìṣẹ́ àti òṣì bá àwọn ọmọ Nàìjíríà ju bí ó ti yẹ lọ. Ní ọdún 2025 ni Àtíkù Abubakar fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC tí ọ̀pọ̀ ènìyàn sì ní ìgbàgbọ́ pé ó ṣe bẹ́ẹ̀ láti tún dupò ààrẹ. Ẹ̀wẹ̀, Àtíkù Abubakar ti wá sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ ọmọ rẹ̀ tó gbé. Ó ní ìgbésẹ̀ náà jẹ́ ìpinnu ọmọ òun tí kò ní ohunkóhun ṣe pẹ̀lú òun. Àtíkù Abubakar wòye pé ìgbésẹ̀ táwọn ẹbí tàbí ọ̀rẹ́ bá gbé lórí ọ̀rọ̀ òṣèlú jẹ́ ohun tó tọ̀nà lábẹ́ ètò òṣèlú ìṣèjọba àwa-ara-wa. Ó tẹ pẹlẹmọ́ pé òun kì í gbìyànjú láti yí ọkàn àwọn ọmọ òun tàbí àwọn èèyàn òun padà lórí ìgbésẹ̀ tí wọ́n bá fẹ́ gbé. Nínú àtẹ̀jáde kan tó fi sójú òpó ayélujára ìkànnì X rẹ̀ lọ́jọ́bọ̀ Thursday, Àtíkù ní ìgbésẹ̀ náà kò mú ewu kankan lọ́wọ́ fún òun àti òṣèlú òun. Bákan náà ló bu ẹnu àtẹ́ lu ìjọba tó wà lóde pé ohun tó jẹ òun lógún ni ṣíṣe ìjọba rere fáwọn ọmọ Nàìjíríà. Ó ní ohun tó ń kó òun lóminú ní ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC tí kò dára àti ọrọ̀ ajé Nàìjíríà tó ti dẹnu kọlẹ̀
tó sọ ọ̀pọ̀ àwọn èèyàn wa sínú ìdààmú. ẹ̀wẹ̀ ẹgbẹ́ òṣèlú APC tẹ́ka ìpínlẹ̀ Èkó lásìkò tó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ ọmọ Àtíkù wọ́n ní ìgbésẹ̀ náà ti ṣàfihàn pé Àtíkù Abubakar kì í ṣe ẹni tó ṣe é fi ọkàn tán lórí ọ̀rọ̀ òṣèlú. àtẹ̀jáde kan tí agbẹnusọ ọmọ ẹgbẹ́ náà Ṣèyí Ọládẹjọ fi léde sọ pé bí Abba Àtíkù Abubakar ṣe kọ̀ láti tẹ̀lé bàbá rẹ̀ lọ sí ẹgbẹ́ òṣèlú ADC túmọ̀ sí pé ẹgbẹ́ náà kò kájú òṣùwọ̀n láti ṣèjọba Nàìjíríà. ó ní kò sí ẹni tó yẹ láti fi ọkàn tán Àtíkù tó yẹ kó ju ọmọ rẹ̀ lọ àti pé ìgbésẹ̀ ọmọ náà ti ṣàfihàn pé Àtíkù Abubakar kò ní gbòǹgbò nípa òṣèlú.